ó ti lẹ́tíkẹ́ ó ti lẹ́tíkẹ́ àwọn sínétọ̀ wọ́n ti wà l'Àbújá wọ́n ti ń kọrin Buhari must go ó ti lẹ́tíkẹ́ Yorùbá nation Yorùbá nation Yorùbá nation must stand Yorùbá nation ti stand tẹ́tí gbọ́ àwọn sínétọ̀ wà l'Àbújá ń sìn wọ́n ti ń kọrin all we are saying Buhari must go gbogbo ilẹ̀ máa go àti Buhari àtẹ̀yìn sínétọ̀ lílọ ló máa ń gbẹ̀yìn bọ̀ìbọ̀ì gbogbo yín báyìí ẹ máa go ó tẹ̀jẹ́ kí n tẹ íńtánẹ́ẹ̀tì ni ẹ má bínú all we are saying Buhari must go àwọn sínétọ̀ ti ya wèrè s'Àbújá ń sìn wọ́n ti ń pariwo ọmọ àlè nìyí gbogbo yín ẹjọ́ máa lọ lílọ báyìí ló máa ń gbẹ̀yìn bọ̀ìbọ̀ì olùsí bàtà àwọn ọmọ strike látijọ́ yìí ẹ̀yin sínétọ̀ àwọn atún strike látijọ́ yìí sí ẹ̀kọ́ we are saying Buhari must go ìrẹsì wọn gàrí wọn èlùbọ́ wọn karosíìnì wọn gbogbo nǹkan ló wọ́n Nàìjíríà ní Buhari must go àbí ẹ̀yin ẹ máa lọ ní àtẹ̀yìn àti Buhari ẹ di ẹrù yín Yorùbá nation must stand Yorùbá nation we want Yorùbá nation la fẹ́ bàtà àwọn bókobòko tí wọ́n ń gbé àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn nílùú ṣe bẹ́ẹ̀ dà àwọn ajá sórí Facebook ni àwọn èèyàn ń gbó wọn ní ẹni Fúlàní ń gbé yín Fúlàní yóò gbé yín ṣe báwọn ajá yín ń gbó lórí Facebook pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ pé wọ́n ń jí yín gbé o why wọ́n ti sọ pé wọ́n ń bọ̀ thank you wọ́n náà ń bọ̀ l'Àbújá ń sìn wọ́n ti kọ lẹ́tà àwọn èèyàn ti lọ kọ́ àwọn kúrò ní school àwọn sínétọ̀ ti ya sí títì ń sìn wọ́n ti pariwo all we are saying Buhari must go ṣe bá sọ fún yín pé wọ́n ní selfish interest sí tiwọn. Oh, Buhari, Abuja is no longer safe. They are now outside chanting. We are saying Buhari no go. Buhari bá ti ń lọ báyìí. Á dì í mọ́ lù ní. Jẹun bí a ti lè jókòó. Ẹ bá wa sọ fún wọn. Tí Buhari bá ti ń lọ, Buhari kò gbọdọ̀ di gbogbo yín dání ni. Àwọn sínétọ̀ lèmi kọ́ o. Before you come and abuse me. Àwọn sínétọ̀ náà ń pariwo all we are saying Buhari must go gbogbo yín lẹ máa lọ àlọ lámilámi náà máa rí ẹnìkan kí n rábò ẹ gbogbo yín lẹ máa lọ ẹ lọ dànùdànù tẹfẹtẹfẹ ní gbogbo yín lẹ máa lọ nígbà tó ń jọmọ táníkà gbé tí wọ́n ń pa àwọn èèyàn lóko ẹkọ etí kún ẹ ṣe bí ẹni pé ẹgbàá rẹ àwọn boko wọ́n ti dá Àbújá ẹpọn yín wọ́n máa mẹ́pọn yín dání ni wọ́n máa ń gbogbo wọ́n máa wá fọ́ gbogbo yín lẹ́pọ̀n lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni ẹ̀yin wèrè aṣòṣì máa mọ̀ yìí ẹ̀yà jọ bí Facebook lẹ́yìn ìṣòro ìkẹ́bọ́ta fún mi àwọn sínétọ̀ yìí ti ń sunkún l'Àbújá à ń sọ fún yín pé Yorùbá nation kájíká tó ń kà kú lọ ń lọ ẹ̀ kó ní kálukú lọ ń lọ ẹ̀ ẹni ẹgbẹ́ ní sọ̀rùn ẹ fẹ́ túlù ni ẹ fẹ́ dógun lẹ̀ ṣógun òtí dálẹ̀ ń sìn ṣógun òtí dálẹ̀ àwọn sínétọ̀ ti ya sí títì o wọ́n ti pariwo l'Àbújá mo ti post ẹ lọ wo lórí post Yorubawuyi lórúkọ tèmi ẹ lọ wo lórí post Yorubawuyi ẹ lọ wo lórí page mi bẹ̀ ó wà ń bẹ̀ mo ti post ẹ̀ àhesọkọ go and check it I have posted it àwọn sínétọ̀ ti ń kọrin pé Buhari must go Buhari must go àti sínétọ̀ àti Buhari gbogbo yín jọ ń lọ ni àlọ́ lámilámi báyìí máa rí ẹnìkan ìrábẹ̀ all we are saying Yorùbá nation must stand all we are saying Yorùbá nation we want Yorùbá nation la fẹ́ Yorùbá nation ẹ máa lọ ni ẹ lọ ni lílọ ló máa ń gbẹ̀yìn bọ̀ìbọ̀ì ẹ máa lọ ni ẹ máa lọ àlọ́wọ́ kì í wẹ̀yìn gbàtọ́ fowó sí rẹ̀ sí tó pẹ́ ilé àgbẹ̀dà ti ra rẹ̀ sí ẹ̀sán wọn kan wọ́n fowó sí gáàsì wọ́n fowó sí mọ́tò wọ́n fowó sẹ́bìtì ọ̀nà òdá títí òdá kò síná kò sómi èyí lè àfọ́ jẹnẹrétọ̀ kò sí epo ẹ lè àfọ́ ìdí epo ẹ̀sán wọn kan àwọn ọmọ strike wọn lọ sí sukùl láti bí oṣù 4 ó lé nísìn ẹ̀sán anything because àwọn tí wọ́n lábúrọ̀dù àmọ́ àwọn bókòbókò ti d'Àbújá ń sìn wọ́n fẹ́ wá gbé yín ẹ wá ń kọrin wọn bí yín kú ní sálọ wàláì tẹ bá sáwá sí south west a máa deport yín padà sí Àbújá. You must stay there in Abuja. None of this senator must come down to Southwest. Àti House, àti senator, none of you must come down to Southwest. I'm a deport you. Tẹ́bá ti rí wọn báyìí deport wọn padà sí Abuja. Abuja lẹ̀ lọ Abuja. Àwọn boko haram ń dúró dé. Wọ́n á rún yín. Wọ́n á rún yín o. Wọ́n ná. Pọ̀pọ̀ mọ́là. Sọ́ndá màálù wọ́n fi na orí mórí báyìí kókó nì wọ́n na orí àtàkù kókó ayọ̀ sí lórí báyìí bí tó máa nà yí dé
Dollar is 710. O te ti da be. Sadankata dollar 710. Yoruba nation no going back. Yoruba nation no going back. Igbowo Osha, Igbowo Osha. Saki Igbowo Osha. Mo lọ mo ń bọ̀.